Tìrọ́jú lọ́pọ̀ ẹ̀dá fi ń gbáyé. Jẹ́ kí wà láyé mi kó nítumọ̀ kí n má fi bànújẹ́ lólé ayé. Ṣàánú mi Èdùmàrè ìwà láyé. Ìwà láyé. Wíwà láyé Èdùmàrè. Ẹ̀rù ni ọ̀run ò lè ṣe é kọjú lọ. Ọ̀run ò ṣe é kọjú wà lásìrò. Kọ́kọ́ mi balẹ̀ dẹ́dẹ́. Kó má dojúrú ìwà ajá tí ò lẹ́ni lẹ́yìn á pòfo, èyí tó lẹ́ni lẹ́yìn á pọ̀ bọ̀. Àti wá sáyé ẹ̀dá òṣòro àti gbáyé nìkan nìnira bí tí lè kúrò ṣùgbọ́n apá ọ̀bẹ ò ká. Bí tí láyé ṣùgbọ́n apá ẹ̀dá ò ká. Ọ̀bẹ kì í mú o kó gbẹ́kú ara rẹ̀ bẹ́ẹ̀ ni. Ọlọ́run nìkan ló lè gbani ló lè mú ní gbáyé ìrọ̀rùn. Ìwà láyé mi kára tù mí ó kọ́kàn mi balẹ̀ dẹ́dẹ́. Kọ́kàn mi balẹ̀ ó gẹ́gẹ́. Ìwà láyé ní ọgbọ́n ayé kòkòrò tó ń jẹ̀fọn ìdí ẹ̀fọn máa jẹ́rìí wípé kòkòrò tó ń jẹ̀fọn ìdí ẹ̀fọn ló wà. Àṣenitán bá ní dá. Àṣenitán bá ní dá. Òun ṣe mí ọmọ ní jẹ́fẹ́. Àṣẹ ń dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ní. Abẹ́ ọ̀rọ̀ kọ̀dínlógún tó lóun ò lè bá owó kan ṣe àti di ogún rẹ̀ á nira bẹ́ẹ̀ ni. Ohun tálá ìmọ̀kànmọ̀kàn. Ibùlẹ̀ wa tètè bẹ́ẹ̀ náà ni mo wà ẹjọ́ mo ti wà ń bẹ̀ tètè àwọn bọ́ọ̀sì ti ń lé mi gan wọ́n ti fẹ́ bá mi ẹjọ́ ẹ má jẹ́ kó mú mi ẹjọ́. Are you okay? Ta ló lé ẹ? O de sase mọ́tò bẹ́ẹ̀ o fẹ́ kó bá mi ní. What's your problem? Ah! Ṣẹ́gun! Ah! Adébámbọ̀! Báwo? Kí ló ṣe? Kí ló ṣẹlẹ̀? Ah! Ada! If you move! No! Chicken fight! Get up! Get up! Get up! Get up! Ah! Ó ta lára ayé yẹn. Níbo? Báwo ni ṣe? Mo dẹ̀ ti yìn fún o. Àwọn ọlọ́pàá dẹ̀ ti dé báyìí. Ọlọ́pàá ti dé báyìí. Spider. We live to fight another day. Yeah, come on, let's go.
Thank you. Hello? How are you? No, it's okay. When she put water in, like bullets and for brush me or penetrate. Yeah, so I don't treat about only dressing. Okay. I'll share your girlfriend. Alright. I'll quit. That's a good news. Alright. Bàbá ẹ ṣe sùúrù ẹ ṣe sùúrù nǹkan tẹ́ ń sọ yé mi bọ̀ mo fẹ́ kẹ́ gbọ́ ti tèmi náà ṣe rí a ti ṣiṣẹ́ successfully aláyé kan ló kọ̀ lọ já wá from nowhere mi ò mọ ibi tó ti wá rárá bó yẹ kẹ́ máa ọmọ tẹ́ gbéṣẹ́ fún náà a fọ́ sí lára a fẹ́ súnmọ́ lẹ́lẹ́kejì báyìí ká wálẹ̀ làwọn ọlọ́pàá kọ̀ wá from nowhere àdẹ̀bẹ̀rẹ̀ sí ní gbọ́ gbàgbàgbà ẹ náà bàbá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín we live to fight another day nǹkan tó ṣẹlẹ̀ gangan nìyẹn a máa mú bàbá yẹn fọkànbalẹ̀ ló yẹ kẹ́ ti trust wa ṣé lè la máa kọ́ bá yín ṣe ni ṣá miss rí ni miss rí náà ẹ kò fún àwọn anytime hello bàbá hello ẹ mọ̀ kan tí mo ti ń rò sí ni pé èmi ti ń rò ni ó ti yé ìmọ̀ ń rò ni ẹ ti fún wa ní 50% ó ti yé ìmọ̀ àwọn pé inú 50 tó kù bóyá ẹ kò lè ṣe 30 sáwà á kò kù 20 a lè ginger àwọn boys ni o àwọn boys wà wọ́n máa lè ṣiṣẹ́ sí ni a lè tètè carry ogbéṣẹ́ out ó ti yé mi bàbá a máa ṣe ó yẹ kẹ́ máa mọ̀ tẹ́ gbéṣẹ́ fún sẹ́ a máa ṣe àbá ó dà risk àgbà o àbá o okay na. Madam a fẹ́ bẹ̀rẹ̀ àwọn questions kan lọ́wọ́ yín sí a dẹ̀ fẹ́ kẹ́ bá wa down dada because ó máa help wa nínú investigations tá à ń ṣe. Ǹjẹ́ a rí anybody bóyá bí business partner ọkọ yín tọ́jọ́ da business pọ̀ tó wá fẹ́ mú kùn sínú dání tó lè máa lépa ọmọ yín? No, because ọkọ mi is strictly a businessman kò kí n ṣe deal wọn àtàwọn clients ẹ̀ dẹ̀ ni wọ́n jìjọ ń deal tán bá dẹ̀ ti sanwó fún wọn sanwó iṣẹ́ wọn ni so kò ń ṣe pé bóyá wọ́n jẹ́ lówó àbò jẹ wọ́n lówó àbí anything no I don't think there's any suspicious person for now. Ṣé a rí ìkan lára àwọn fámìlì ọkọ yín tó níkùn sínú pẹ̀lú ọkọ yín tàbí kan lára àwọn ẹ̀gbọ́n tàbábùrú ọkọ yín tí wọ́n rò pé àwọn ní ẹ̀tọ́ sí ogún ọkọ yín tó fi ń lépa ọmọ tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí? mi rò pé any one of them wà nínú family yẹn tó máa wò pé kàwé ẹ̀ káwọn ṣe because bí family yẹn ṣe rí we are close to each other and àwọn tẹ́ ń sọ yìí my husband is their benefactor so he has really reached out to them in so many ways ó ra mọ́tò fẹ́ lòmíì ó kọ́lé fẹ́ lòmíì I mean so wọn ò ní reasons láti ṣe nǹkan bẹ́ẹ̀. Ọ bóyá a rí ẹnìkan nínú fámìlì ọkọ yín tó believe pé òun ní ẹ̀tọ́ sí ìpín nínú ogún ọkọ yín tó wá ń rí ọmọ yín bíi threat torí òun ni greatest beneficiary inú kan tá à ń sọ yìí. ẹ ro dáadáa mà. mi ò pé mo láì dé if anybody is on our neck like that kò sí reason tó ń ṣe fẹ́ lè pa I don't know. Okay madam tí a bá ní any information a máa kàn sí yín tẹ́ bá dẹ̀ rí anything suspicious abẹ́ gbọ́ anything suspicious ẹ pè wá immediately. ṣé gan ni I really appreciate you. ẹ kú iṣẹ́ takuntakun. Yes ma'am. God bless you. That will be all for now. ṣé kí n fún yín drink. No problem. ẹ ṣé mà. ẹ ṣé mà. wọ́n ro kinní kan. Kí ni? Ṣé o feel pé ó yẹ ká jẹ́ kí lady yìí kó travel out of Nigeria because life ẹ ò safe around bí báyìí o. Má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ṣorí tá a bá kó ọ̀gẹ̀dẹ̀ kúrò ńlẹ̀ báyìí
a ní rọ́bọ̀ mu. Ṣé pé ká fi ọ̀gẹ̀dẹ̀ sílẹ̀? Exactly. Mo ní strategy kan lórí mi. Jẹ́ a lọ. Abẹ́ ọ̀rọ̀ kọ̀dínlógún tó lóun ò lè bá ogun ṣe àti di ogún rẹ̀ á nira. Yes, sir. Bẹ́ẹ̀ ni. Okay, sir. Ohun sọ́lá ìmọ̀ kan. Yeah, ó ṣàlàyé fún mi. Bẹ́ẹ̀ ni, sir. Okay, sir. All right, sir. Yeah, òun náà ti wà around, ló ti wà lọ́dọ̀ mi nsìn. Okay, sir. All right, no problem, sir. All right, sir. Bye, sir. Lórí case Mr. Ọlá Òṣèbí kan yàbí. Yeah, òun lọ̀gá ń bá mi sọ́nsìn. But kí ló fi ìpàlẹ̀ ṣe sí kéèsì yẹn náà? Kò sí nǹkan tá a máa ṣe. A máa need àti revisit case yẹn. In fact, a máa need àti rearrest man yẹn. Torí tá a bá rearrest ẹ̀, kò ní mọ̀ pé case yìí ó serious gan. Yeah, mo support idea yẹn. It's a good one. Jẹ́ kí n tún check file yẹn kí n ó ṣe. Jẹ́ kí èmi tètè wá máa lọ. Mo fẹ́ attend sí àwọn kankan. Yeah, Túndé, please come. Kí la máa ṣe sí strategy yẹn? Ó yẹ kó trust me now. Mo ti di tẹ́lẹ̀. Oh, thank you. I trust you. Ọ̀ṣẹ́, yeah, no problem. Màá tó fi file rẹ̀. Ìfọkànbalẹ̀ ọ̀pọ̀ á wà nínú ìdè àìsàn. Tìrọ́jú lọ́pọ̀ ẹ̀dá fi ń gbáyé. Jẹ́ kí wà láyé mi kó nítumọ̀ kí n má fi bànújẹ́ lólé ayé. Ṣàánú mi. Sorry. Ṣé wọ́n dẹ̀ ti rẹ́ni tó máa fún mi ní heart? Mi ò tí rí. But ẹ má worry. A máa rí lágbára Ọlọ́run. You'll be okay. It's okay. It's okay. Doctor, mo ti wá ní ọ́fíìsì àmì ìbáyé. A ní emergency, sir. Emergency? Yes, sir. Okay, mo ń bọ̀. All right, sir. Báwo ló ṣe ṣe báyìí? Kí ló ń ṣe ẹ́? Ọkùnrin yẹn náà ò ní láti ṣojú. Ṣé o mọ̀ wípé táìmù tí mọ́mí ní ìdẹ́lẹ́lẹ́ ilẹ̀? Táìmù tí mọ́mí ní ìdẹ́lẹ́lẹ́. Ṣé o mọ̀ wípé wíwà láyé mọ́mí ọwọ́ ẹ̀ ló wà? Táìmù tó ní ìdẹ́lẹ́lẹ́. Ó kàn ń sọ̀rọ̀ báyìí ni. Sọ fún mi, ibo ni mo ti máa rí ẹni tó ready láti donate heart ẹ̀ fún mọ́mísí mi? Ẹni tó máa donate heart ẹ̀ ó di dandan kó kú. Jọ, ta ni ó máa ready àti kú? Even tí bá rí ẹni tó máa donate heart ẹ̀, another thing ni pé ṣé heart ẹ̀ máa ṣiṣẹ́ fún mọ́mí mi? I mean, ó dẹ̀ mọ̀ bí mọ́mí mi ṣe precious sí mi tó. I can't just like. Oh. Ṣorí, ibi tí o sọ̀rọ̀ ni gbogbo bẹ̀ pátápátá ló yẹ mi. Mo mọ̀ pé wà tí mọ́mí close gan. Mo dẹ̀ mọ̀ ìyàtọ̀ ti jẹ́ lórí ẹ̀. But nǹkan tẹ̀mí believe ni wípé lágbára Ọlọ́run everything máa níyànjú. Ṣé o ti gbọ́? Everything máa wà alright. Ṣé o mọ̀ kọ́ ló ṣẹlẹ̀? Bóyá ti tẹ̀ kó jẹ́ ká máa lọ. Dídé kó jẹ́ ká máa lọ wọlé tí wọ́n tó kì í mọ ọtí tẹ́lẹ̀ wo wá dúró tí tó ti mú. Mo agree pẹ̀lú ẹbọ bí mo ṣe wà ń bì. I think I'm okay. Jọ. Ṣé mama lọ. Ilé ọ̀rọ̀ ilé ayé mi wá sú mi. Irú ayé wo ni mo wá ìgbọ̀n? Àwọn tó gbogbo ẹ̀ kú tó.
Èwo ni kéèyàn jẹ̀bà tí ò lẹ́ran tí ò sọ bẹ́ẹ̀ a tún máa fomi tì í. Àbẹ̀wò ni kéèyàn mu gàrí kéèyàn wá ṣọwọ́ òfòkù dúró kéèyàn máa yan ẹni sẹ́nu bí n gbé nǹkan wà ń bẹ̀. Látijọ́ tí dáàdi ti kú ibi tó ti dé má ló ṣì wà àti ìtẹ̀síwájú rárá. Màmí tálá ṣe gan-an tí ó dárí jí wa. Ọkọ mi àkókò ṣèyàn kankan wo èmi ní ìdánilójú pé gbogbo ohun tí ò tó ó ń bọ̀ wá ṣẹ́kù o. Jọ̀wọ́ fọlọ́run bá bẹ̀ gbogbo ibi tí ó máa dé gẹ́gẹ́ bí ọkùnrin Ọlọ́run á ràn mí lọ́wọ́ láti tì ẹ́ débẹ̀. Àmín àmín. Ọlọ́run á lọ rẹ̀ ràn fún mi. Pẹ̀lẹ́ ọkọ mi. Ọkọ mi wo agbo ẹni mo gbé wá yìí ó yá gbàgbàgbà jọ nítorí Ọlọ́run ọkọ mi. Jọ mu díẹ̀ tó bá mu díẹ̀ náà lọ ara ẹ máa ṣe gírí jọ nítorí Ọlọ́run ọkọ mi ó yá gbà. Wo kò sẹ́ni ta lè lọ sábà o ìwọ náà dẹ̀ mọ̀ lórúrànlọ́wọ́ kankan àfọlọ́run fọlọ́run bá bẹ̀ ẹ́ o kò dìde jọ ọkọ mi o ń lọ gbìyànjú ṣàgbo yìí ni jọ ìwọ Ọlọ́run Ọlọ́run ṣàánú mi lórí ọmọ yìí o ṣàánú mi o má jẹ́ n fojú sunkún o Ṣẹ́gun. Mami. Ọkọ mi. Ẹ ṣì ń jẹun ni. Ó kù díẹ̀. Ẹ wò, mami, mo sáré fẹ́ dé ọ̀dọ̀ Báṣì. Èmi àti ẹjọ́ lọ́rọ̀ kan. Wá, ṣebí ọ̀la ló ń lọ? Bẹ́ẹ̀ni. Wo ọmọ mi, orí bá ṣe gbá ilé gbàtà o, kí gbogbo ẹ̀ tó jọ lórí kò lè lọ sí yunifásítì yìí náà ni. Mo fọlọ́run bá bẹ̀ ẹ́ o, orí bí lè ṣe rí o. Orí bí lè ṣe rí o. Wọ́n ní wọ́n kẹ́gbẹ́ kan níbẹ̀ má bá wọn kẹ́gbẹ́kẹ́gbẹ́ o má dojú tì mí o wo ìwé tán ni kò lọ kà ń bẹ̀ ni kò fojú sí Ọlọ́run á dẹ̀ ràn ẹ́ lọ́wọ́. Màá Ṣẹ́gun ẹ ṣé gan Ọlọ́run ṣe mí lólu ọmọ fún yín. Àmín. Ṣẹ́rí màmí Ọlọ́run ní pa mí fún yín. Àmín o àmín. Mo wá ṣèlérí fún yín wípé ọ̀rọ̀ yín ò ní sú mi nígbà kankan. Àmín. Ṣẹ́rí màmí Ọlọ́run á jẹ́ kí n lè sanjọ́ fún yín. Àmín. Ẹ ṣé màmí. Ẹ wò ẹ jẹ́ sáré máa lọ sọ́dọ̀ Báṣì tí mo lọ. Ìyá Ṣẹ́gẹ̀. Ó ṣé ọkọ mi. Má pẹ́. Wọ́n ti gbọ́ màmí. Ṣẹ́gun. Olúwa ò ṣé o. Olúwa ò ṣé o. Dúpẹ́ o. Dúpẹ́ lọ́wọ́ o.
Sherry, tí n bá dàgbà, tó bá tó àsìkò tí mo fẹ́ gbé obìnrin sílé, obìnrin bíi tí irin máa fẹ́ gbé sílé. Ṣẹ́gun. Ọlọ́run á pèsè tiẹ̀ fún ẹ. Àmín. Á pèsè ìyàwó tiẹ̀. Egungun inú ha ẹ báyìí ni Ọlọ́run máa pèsè fún ẹ. Àmín. Á jẹ́ olùrànlọ́wọ́ ẹ, olùbádámọ̀ràn ẹ tó máa dúró tiẹ̀, tẹ́jọ́ máa nífẹ̀ẹ́ ara yín tọkàntọkàn. Àmọ́ kinní kan ni o, tó bá nírú ìyàwó bẹ́ẹ̀, kí wọn náà dúró tì, kó nífẹ̀ẹ́ tọkàntọkàn, kó dúró tì nínú ìṣòro. Ọlọ́run á ràn ẹ́ lọ́wọ́ o. Àmín. 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 Adébáyọ̀. Ṣé mọ̀ pé látìgbà tá ti wà ní school èmi àti ẹ ti máa ń bára wa ṣeré. Unfortunately, I lose contact. Ṣùgbọ́n mo nígbàgbọ́ wípé Ọlọ́run ọba ní nǹkan nípamọ́ fún èmi àti ẹ. Nítorí pé látìgbà yẹn kò sí ọkùnrin kankan nígbésí ayé. Èmi náà ò ní obìnrin kankan nígbésí ayé mi. Wá wo bí Ọlọ́run ọba ṣe gbé wa pàdé. That shows the Almighty that you serve and the God that I believe in has something for both of us. I believe so much in the Almighty, and I'm sure you do as well. Adebambo, I want you to be my wife. I want you to be the mother of my children. I want you to be my life partner. And I promise to take care of you. Adébáyọ̀. Kabira. Bá mi ṣe àmàlà fún lọ́yà. Jọ ṣé gbẹ̀gìrì àti wẹ́lú yẹn yìí? Bẹ́ẹ̀ni ma. Ó wà. Ó ní kó fún wọn. Then kó dẹ̀ kó àwọn inú ẹran ahọ́n àbọ̀dí everything kókó sílẹ̀. Ṣé o ti gbọ́? Okay ma. Yes. Ẹ kó jẹ́ kó sọ. Ó yá sáré. Mi ò fẹ́ sórí o. A ṣe skẹ́ẹ̀tì bàgẹ̀bàgẹ̀ kiri. Ẹ ṣe wà round. Bó ṣe wà round àbí. Alright. Mọ́mí. Ọkọ mi. Mo fẹ́ sáré jáde. Okay. Bọ̀jọ́ nítorí Ọlọ́run wà very careful. Ṣé bóyá ń jáde lọ tó ń bọ̀ yẹn? I'm a bit scared, but what can I do? Ó ti dàgbà. But just be careful. Outside there is not so friendly. Okay? No, gbọ́dọ̀ mọ̀ because nǹkan tó wà ń ta ọ̀rẹ́ rìn o ṣe ti yẹ ọ̀rẹ́ rántí pé nọ́mbà kan fún ẹ pàtàkì ẹ ni pé kò pè ní time tó bá necessary tó bá lọ́tà tó bá ti rí pé ẹnìkan wà unusual àbẹ́nìkan tẹ̀lé ẹ tí ó yẹ kó tẹ̀lé ẹ tó ti suspect anything àbí òun fi ọba kan pè tó ti yẹ pè anytime tó ti yẹ. Okay sir. Well, very important. Ẹ ṣé gan. Wọ́n ní ìdílé ọ̀sán fún ẹ̀yìn.
Àfẹ́ kó dẹ̀ máa pè mí kó jẹ́ kó mọ bí tó wà. Yes, ma. Alright. Ṣé kí báyà? Wọ́n lọ báyà chocolate. Pizza ni kó rà. Alright, mo. Ó dàbọ̀ kọ́. Èmi rè, mo ti gbọ́jọ́ ikú. Àmọ́ mo ní heart tó function dáadáa. Ẹnìkan dẹ̀ wà tó ní the heart nítorí kó má bàa kú. Kí ló dé tí mi ò fún ní tèmi? Ajibamba, mo ní kò possible. Báwo ló ṣe mọ̀? Sórí Ṣẹ́gun, mo ti gba ọjọ́ ikú tẹ́lẹ̀. Ṣé wá dá kí n lọ pẹ̀lú heart yẹn ni? Jẹ́ kí n fún ẹni tó máa wà useful fún náà. So kí ni mo tó fún ẹ ní assurance tó kàn tẹnu mọ́? Okay. Jẹ́ kí n run test mi fún ẹ. Let's double check. Mo ti ṣe test tẹ́lẹ̀. Family doctor wa dẹ̀ ló ṣe fún mi. Check him now, run test fún ẹ. Don't worry. Let's be sure. Because me kò fẹ́ judge lójú lásán ṣá, but I don't think you have cancer. Yes, sir. Yeah, I'm alone. I'll test you for me. You got it. All right, sir. Madam, may I tell you? Doctor. Sorry, sir. Result any more. Oh, okay, thank you. Jonah, irú rubbish wo ló ń bá mi sọ yìí náà? What kind of stupid question are you asking me? Oh, I see. Mo rí pé orí yín ò pé because ẹ mọ nǹkan tẹ́ ń ṣe and you guys should please fall out of my house. Madam, ẹ ní sùúrù. Ẹ reason pẹ̀lú akẹgbọ́n nǹkan tá à ń sọ. Reason for what? Ó possible kò jẹ́ pọ́kọ yín ti bímọ síta. Ìyàwó yẹn dẹ̀ ló ń rò pé òun náà lẹ́tọ̀ọ́ sógun ọmọ yín. Torí ẹ̀ ló ṣe ń lépa ọmọ yín. Ẹ reason pẹ̀lú wa, madam. Keep your mouth shut. Kí ni nǹkan tó ń sọ? Mo ń sọ pé kẹ́ jáde síta, ó yìí ń sọ ọ̀rọ̀ gbèrè. Nígbà tó ti tẹ̀sí sọ ọmọ, tẹ́ẹ̀rí kọ̀kọ̀ ṣe. Tó bá jẹ́ kọ́lọ́pàá gidi lẹ́yìn, ṣé ọmọ máa ní problem? Because orí yín ò pé wọn ò train yín. You guys are just messed up. Kindergarten. Madam, ẹ take it easy. Ẹ má insult wa rárá. Iṣẹ́ wa là ń ṣe. A sùn àwo torí ọmọ yín. Kí ló dé? A ń ṣiṣẹ́ wa now. Why? Keep quiet. Sori gbogbo yín mò ń sọ fún yín all together. Nǹkan kan ò gbọ́dọ̀ ṣe ọmọ mi. Tí nǹkan bá ṣe ọmọ yẹn, ẹ̀mí yín gan máa bá lọ ọkọ̀ rot in hell. Ó lè jẹ́ prison lẹ́tí máa ṣe the rest of your lives. And now, I don't want to see you guys here again. Tẹ́ bá dẹ̀ ṣòṣì, kẹ́ tó kúrò mi bàbí ṣe ní kẹ́ jáde tẹ́ jáde. Màá pe IG. Wọ́n rédíò station yín, wọ́n move yín lọ sí Kuje. Ibẹ̀lẹ̀ lọ kù sí. Ṣé gbà bẹ́ẹ̀ gbọ́? Ó yá ìta. Madam, mo mọ̀ pé inú ló ń bí yín. Ẹ take it easy, madam. Ẹ take it easy. Wèrè wo ló tún ìdúró sọ̀rọ̀ ní ilé mi? Are you mad? Did you just listen to me? Did you read my acts? Outside, you these children police. Outside, walk out. Nurse call, untrained police. Fool, animal. Are you still stepping so slow?
Keep it moving. Mwale jati. Bastard idiot! Police who is oblique card is not removed yet. Still under nursing and breastfeeding. Sorry, yobo be imbecile. Ládé, báwo ló ṣe hùwà báyìí náà? Kódà bó ṣe behave yẹn o. Báwo lè yín sọ̀rọ̀ báyìí? Orí máa yín sọ̀rọ̀ sí wa ni. Ṣé ìran ni wa ni? We are human for crying out loud. Èèyàn làwa náà náà. Tó bá yẹ kí bí a ṣe iṣẹ́ ìjọba téèyàn ṣe tó pé akọ̀mọ́ ní láti accord respect ni. Ó yẹ kí n sọ̀rọ̀ sí wọn jù bẹ́ẹ̀ lọ. Mo kọ̀ ro tọ̀gá mọ́ wọn lára. Kí irú nonsense wo nìyẹn? Àṣà àwọn lọ fún wa sálà, àṣà àwọn lọ ń bọ̀ wá ni. Wọ́n bọ̀ wá náà. Kò yẹ kó sọ̀rọ̀ báyẹn. Ó yẹ kó mọ̀ pé ara bíamọ ló ta woman yẹn. For crying out loud. Ara bíamọ my foot, ara bíamọ oṣù. Ṣáwọn lọ máa kọ́ bímọ ni. Ó yẹ kó mọ̀ pé obìnrin nìwọ náà. Obìnrin nìwọ náà. Ọmọ ẹ̀ là ń sọ̀rọ̀ ẹ̀ pa yìí náà. But all the same, èèyàn làwa náà ń ṣe ran. Wọ́n dẹ̀ ràn wá ń ṣe ni. Ó yẹ kó accord respect fún wa. Túndé, kò tún máa ń ṣe ó wrong gan. Bí mo dẹ̀ ṣe ń lọ yín sìn, mo ń lọ bá ọ̀gá ni. Mo fẹ́ yọwọ́ nínú kéèsì. Kọ́ assign iṣẹ́ mi fún mi. O fẹ́ ṣe kí ni? Yeah, máa yọwọ́. Àwọn ọ̀pọ̀ ń ṣeré ni. Mi ṣeré o. Ò ń ṣeré. Mi ṣeré mo mí ni. Jẹ́ ká wà máa lọ. Ó yá mo mí ni. Mo ṣeré. Mo ṣeré mo mí ni. Nonsense òṣìwò ni. Ṣé òun ló ń bọ̀ mi? Gẹ́gẹ́ bí iṣẹ́ ìjọba náà. Adébámbọ̀. Sọ fún mi kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan? I want to know. When I just came back from Canada. Sílẹ̀kùn. Mommy! My dear. I miss you. I miss you. My God, how you doing? Oh God, Daddy. I'm about to do You're so big now. You're really enjoying yourself. Yes, Mommy. Oh my God, Daddy and Leo.
So nǹkan kékeré tó ṣẹlẹ̀ sí ẹni yẹn tó dẹ̀ sọ pé o ní cancer. I mean, I don't believe that. I mean, it might just be pneumonia or something. Adébámbọ̀, the doctor ló ṣe test fún ẹ tó sọ pé o ní cancer. Family doctor wa ni. Oh, I see. Family doctor yín ló sọ pé o ní cancer. I see. Oh well, èmi ò fi pò wọ́n right. Test our ṣe fún ẹ bí báyìí. Oh, ní cancer, you're cancer free. Yes. You believe it? Doctor. Yeah. Negative ni. Yes. Test ta ṣe fún result ẹ nìyẹn. Negative ni. Madam, ẹ jẹ́ má bínú, ṣé mo lè béèrè question kan lọ́wọ́ yín? Ẹ jọ̀ọ́, ṣé wọ́n sọ fún yín pé ẹ ní disease yìí ni ẹ fi wá ṣe test? Not really. Are you sure? Yeah. Oh, okay. All right. So that's the result. Okay. Ẹ sọ pé family doctor yín ló ṣe first test fún yín. Bẹ́ẹ̀ni. Ó dẹ̀ ní positive ni. Yeah. Second one lele, and it is negative, making the third test. This is getting interesting today. Madam, ẹ má sọ̀rọ̀ yìí fún anybody lẹ́yìn àwa àti Dr. Ṣẹ́gun tó mọ̀ sí. Even my mom? Yes. Even your mom. Ẹ wò, ẹ lè wá máa lọ. Sábà nídìí a máa pè é. Ẹ ṣé gan. Okay, my head. Yes. This case has taken another twist. It means we have to leave no stone unturned. Oh, ẹ pẹ̀lẹ́ mọ́ mi. Mọ́mí, kí lẹ fẹ́ jẹ báyìí? Mi ò pa mí. Mọ́mí, ẹ gbọ́dọ̀ jẹun. So, àwọn abẹ́rẹ́ ta fẹ́ fún yín, á lè ṣiṣẹ́ tó dáa lára yín. Wọ́n mi. Máa jọ ṣó lè ṣe favour kan fún mi. Tó bá wà ní káwọ́ mi máa ṣe mà. Ó dẹ̀ jọ fún mi lábẹ́rẹ́ tí màá fi kú. Kí lẹ rí mà? Fún mi lábẹ́rẹ́ tí màá sùn tí mi ní jí mọ́. Láti kékeré ni mo ti ń gbìyànjú lórí Ṣẹ́gun kó lè lálùyọ. Ó dẹ̀ ti wá lálùyọ báyìí. Mi ì dẹ̀ fẹ́ fún ìnira. Mi ì fẹ́ fún wàhálà. Bí mo ṣe wà yìí, mo ti ń dà á láàmú jù. Mo fẹ́ kó gbégbé ayé àlàáfíà. Kí mi máa lọ fún mi lọ sinmi. Mọ́mí, èmi ò lè ṣe mà o. Mi ò lè ṣe mà o. Ọmọ mi, jọ̀ọ́, wá. Majek, I'm back to square one. Me rent to my donate house for mommy. That means I'm going to lose my precious mother.
Ṣẹ́gun ṣé bó sọ fún mi pé Bámbọ̀ fẹ́ donate kidney fún ẹ. ìyẹn nígbà tó rò pé òun ní cancer but nísìn a ti wá sure pé Bámbọ̀ ní cancer even then kò wù mí kí Bámbọ̀ fi heart ẹlẹ̀ fún mọ́mì because ó mú pé Bámbọ̀ máa kú ẹni tí mo love kó torí mọ́mì mi kó ń fàyè sílẹ̀. I don't want to lose my precious mom and at the same time mo fẹ́ lose ẹni tí mo love but nísìn tá tẹ̀ tó wá mọ̀ pé kò ní cancer rárá mo láti jẹ́ kó mọ̀ mo ṣe jẹ́ kó mọ̀ that means I'm back to square one. but Ṣẹ́gun ó ṣe mistake gan o kò yẹ kó jẹ́ kí Bámbọ̀ mọ̀ pé wà á cancer free. Yes ká ló ṣe orúkọ báyìí ni wà ti gba àti ẹ̀ wà ti fi save mommy. Stop that Majek. First and foremost as a medical practitioner kò yẹ kó parọ́ nǹkan tí ó ṣe patient ẹ pé òun ṣe patient ẹ. That is one. Two, ibo ni mo fẹ́ fi conscience pé mo pa ẹni tó wù mí kí n fi ṣe ìyàwó sílé nítorí pé kí ìyá mi lè gbélé ayé. I mean, tí wọ́n bá mọ̀, I'm telling you, mo lè lose license me for that reason. It is wrong. I can't do that. I love Bámbọ̀. That's it. Love. Ṣẹ́gun, kí ló ń jẹ́ love? Ṣé o ń tọ́ láti sọ fún mi pé o love Bámbọ̀ ju mọ́mí ẹ lọ ni? No, ayé ìyàwó ọ̀tọ̀, ayé ìyá ọ̀tọ̀. Mo wá lè torí pé mo fẹ́ kí ìyá mi gbélé ayé kí n wá intentionally pa ìyàwó tí mo nífẹ̀ẹ́ lọ́mọ tí mo nífẹ̀ẹ́ tí mo fẹ́ fi ṣe ìyàwó sílé. My friend, to you love lè máa jẹ́ nǹkankan but for me love means a lot. In that case kò tún rárá ipa. Stop there. Stretch your hand. Stretch your hands. Yoshio! Oh my God! I'm sorry. You can't leave. Gàgàn Ọlọ́run ṣé ní ẹ̀wù kan wà lókè báyìí akọ̀ máa ṣe òkun bọ́ sókè ni Ọlọ́run àdùn ta ló wọ tani. room service. Kí ló fẹ́. wọ́n ẹ padà wá jọ. Jẹ́ kó wọlé náà káwọn kó má disturb wa. Come in. o ti lè fi náà.
Chief Mrs. Adenike àti lawyer Adansin, you are both under arrest. Fún ikú ọkọ yín Chief Gbádébọ̀ àti ìyá Bámbọ̀ tẹ́ pa, ẹ tún fẹ́ pa Bámbọ̀ fúnra rẹ̀. Ẹni sùn náà kí ni gbogbo ọmọdé ń sọ yìí? Mo lè ti rí insinuation ten profound tí ó dùn. Ẹgbẹnusọ̀hún, kí ẹgbẹnusọ̀hún, ṣé gbogbo àṣírí yín pátápátá ló ti tú sí wa lọ́wọ́? Ọwọ́ ti tẹ àwọn boys tẹ́ máa ń ránṣẹ́, wọ́n dẹ̀ ti jẹ́wọ́ everything fún wa. So máa dáa kẹ́ máa act funny rárá. You understand gbogbo nǹkan tó ń sọ yìí. Ọkọ mi, kí ló wá ṣe? Mọ́mì, so ẹ̀yin kọ́ lẹ bí mi. Ẹ pa dádì mi. Ẹ pa ìyá tó bí mi lọ́mọ. Ẹ tún wá fẹ́ pa èmi náà. Kí ni mo ṣe fún yín? Kí lẹ ṣẹ̀ mi? Ọkọ mi, ọ̀rọ̀ màá rí bẹ́ẹ̀, ọ̀rọ̀ rí bó ṣe rò ó. Báwo ló ṣe wá rí o? Kabira, how help me ni? Ibo lẹ ti rí Kabira? This is Officer Bisi. Àwa la rán wá láti wá protect Bámbọ̀. Bó ṣe rí gẹ́lẹ́ ni wọ́n sọ yẹn, gbogbo àṣírí yín pátá ọwọ́ mi ló wà. Ṣé kí báyà? Wọ́n lọ báyà chocolate. Pizza ni cola. Ó dàbọ̀ fún mi. Mo ṣe ń pẹ́jù lórí kéèsì yìí o. Ó tọrọ mo sọ fún mi. Ìgbà tó bá pẹ́ báyìí, ìgbà wo la fẹ́ enjoy ara wa? Kò kọ́ mo yìí dànù. Ó yẹ kó ti pa báyìí náà. Ká ti máa enjoy ara. Ṣé o fẹ́ gbádùn ni? Àwọn guys yẹn ni ìṣèjú èmi náà. A ti sọ pé ìjọba báyò ẹ̀ pàṣọ. Wọ́n á lẹ́nìkan ló obstruct àwọn tó jẹ́ káwọn lè ṣe yẹn. Àbí mọ́tò fẹ́ pẹ́ tó obstruct ni? Kí ni ìtumọ̀ yẹn? Pa náà. Káráyé enjoy. Ṣorí jẹ́ sọ fún yẹn. Bẹ́ẹ̀ kò ti pa ń sìn. Àmà ti mú bí àmà ti tà. Bó jẹ́ Dubai àbá Amẹ́ríkà ni a lọ relocate. Ìwọ náà dẹ̀ mọ̀ pé police are on our case. Tó ń ṣọ́ kiri. Èmi ò mọ̀, mi understand ẹ mọ̀. Má wọlé mo ti plan pẹ̀lú àwọn boys ẹ̀. The next move by target yẹn wọ́n lè fi lẹ̀. Àwọn máa yanjú ẹ̀. Police are on our case. Mo wọlé sẹ́ ṣàṣọ ẹ̀ náà. Àbọ̀ ìjẹ́ pé wọ́n ṣe bá mi ṣiṣẹ́. Kabira! O tí ì ṣetán ni. Ó kù díẹ̀ mà. Ok. Ẹ kúkú pa mí sí. Ìpẹ́ ti para yín already. Àṣekà ni yín. Ẹ mà burú o. Ẹ wá torí owó àtẹ̀yìn lọ́ọ̀yà amòfin. Ẹ torí ogun. Ẹ fẹ́ pa odidi ìdílé kan kí ló dé? Ẹ pa bàbá. Ẹ pa ìyá ẹ tún fẹ́ pa ọmọ kí ló dé? Ẹ wo ẹ ní ìdá ti sọ anything. Nítorí anything tẹ́ bá sọ bí la máa lọ against yín ní court. So madam, ó yẹ move. Ẹ wo ẹmu tó ṣẹlẹ̀, ìbọn wà lọ́wọ́ yín. Ẹ kúkú pẹ̀ mí sí ibi. Ẹ má ṣe yamayama o. Ó bẹ́tà kẹ́ dìde. Lawyer please, ẹ̀yin mo fi tó ẹ respect ara yín please. Chief ló dá gbogbo wàhálà yìí sílẹ̀. When we got married, things were rosy between us. Until Timi lè bímọ. Ó fún ọmọ ọ̀dọ̀ mi lóyún. Fún ọmọ ọ̀dọ̀ mi lóyún tán inú òbí mi. Wá gbé ọmọ ọ̀dọ̀ yìí ó gbé lé mi lórí. Mo wá wò pé kàkà kíkú má jẹ sèse, a fi ṣàwádà nù. Ó pa. Lẹ́yìn ìgbà yẹn, ó tún wá wò mí sùnsùn. Ó sọ fún mi pé gbogbo ohun tèmi pẹ̀lú ẹ̀ jíjọ jìṣẹ́ jìyà fún. Ó wá ní ogún yẹn kọ́ òun á gbé fún Adébámbọ̀ ọmọ ọ̀dọ̀. Now, lawyer, ẹ ṣorí gbogbo properties mi. Mo fẹ́ kó favour Adébámbọ̀. Oh yes. Chief,
Yeah? I am sorry I have to chip in a little bit of advice. It is not mandatory that you agree with me anyway. Nǹkan tí mo feel ni pé ṣé ẹrù pé Adébámbọ̀ ti kéré jù fún ẹrù tẹ́ fẹ́ gbé lé lórí. The weight is too much for her status, her age for now. Though she's not a young girl, but ó ti dàgbà. But ó yẹ kẹ́ ní sùúrù bóyá kó tiẹ̀ marry kẹ́ ṣẹ̀ṣẹ̀ wá ṣe nǹkan bẹ́ẹ̀ or tẹ́ bá ṣe fún kẹ́ má tiẹ̀ jẹ́ kó mọ̀ pé bóyá ó ní irú nǹkan bẹ́ẹ̀ because ó máa kàn jẹ́ kó máa misbehave sí àwọn ọkùnrin tó bá fẹ́ fẹ́ ni. I understand. Abidi law. Well, that's bí mi ṣe feel from a legal point of view. Irú nǹkan bẹ́ẹ̀ èèyàn máa ń wí ẹ̀ dáadáa ni because ọmọ yẹn sìn àzún pé onìkan lẹ ní a lè sọ anything lè ṣẹlẹ̀ ọlọ́dẹ dá yín lóhùn kẹ lọ́mọ mi sọ yẹn gbọ́dọ̀ fàyè lẹ̀ fún nǹkan bẹ́ẹ̀. No. Look here, lawyer. That is how I want it, please. Báyìí ni mo ṣe fẹ́ ṣe nǹkan mi. No, kò yí padà. Yes. Oh, okay. If that's what you want, no problem. Bí ṣe fẹ́ nìyẹn. Oh yes, bí ṣe fẹ́ nìyẹn. Oh, okay. Ló jẹ́ kí n pa. Àṣé kò sí àṣegbé. Àṣepamọ́ ló wà. Ẹni agbójú òkúlé. Agbójú òkúlé. Kò jẹ́ ní àgbà. Ayé. Kòkòrò tó jẹ fọ́n. Ìdí ẹ̀fọn máa lọ. Jẹ́rí wípé kòkòrò tó jẹ fọ́n. Ìdí ẹ̀fọn ló wà. Àṣeni tán bá ní dá. Àṣeni tán bá ní dá. Òun ṣe mí ọmọ ní jẹ́fẹ́ ní. Àṣẹ ń dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ní. Abẹ́ ọ̀rọ̀ kọ̀dínlógún tó lóun ò lè bá owó kan ṣe àti di ogún rẹ̀ á nira bẹ́ẹ̀ ni. Ohun sáláì mọ̀kànmọ̀kàn fi ń ṣera ẹ̀ ló pọ̀ jù ó rere ló pé o ìkà ò pé ohun tá a bá ṣe ò la ó gbà ó. Ohun a bá ṣe là ó gbà ó. Kò jẹ́ ní àgbà. Kò má jẹ́ ní àgbà. Ayé o. Kòkòrò tó ń jẹ fọ́n. Ìdí ẹ̀fọn mà ló wà o. Kòkòrò tó ń jẹ fọ́n. Ìdí ẹ̀fọn ló wà o. Àṣenitán bá ní dárò. Àṣenitán bá ní dárò. Òun ṣe mí òun gbà mí. Láṣẹ ń dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ní. Kájẹrọ kó pẹ́ lẹ́nu títí. Mo ní kó má tán ara mi o. Ó fi gbogbo ayé kó ọ̀rọ̀ jọ. Àtọ́ lọ́jọ́ kan ò bẹ́ẹ̀ ni. Ẹni tó ní orí rere tí kò bá ní ìwà rere ìwà ẹ̀ ló máa bà orí ẹ̀ jẹ́ ká lọ́mọ yẹn. Bónírèfé ò bá sí ẹ̀ fi pamọ́ èyí tó ti fi sílẹ̀ kò lè parun ìwà rere ló